láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo olùgbọ́ mi ní gbogbo ibikíbi tí kálukú wa ń bẹ pé ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wa. Ètò tí a ń gbọ́ náà ni ọba ọlọ́rẹ̀ Ọlọ́run kó ta lọ́rẹ̀ dáadáa yàtàl kìyàmà. Ọmọ yìí tí ó ń sọ̀rọ̀ òun náà ni alfawa Zunurin Imran Awoko Akínyínká ọmọ nílùú Kẹsàn orílẹ̀ tí bàbá wa Abdul Hakim Olatunji Akanji Arowo Adinni Kẹsàn orílẹ̀ aṣíwájú àdínì ọlọ́run dá Sàràkí àdínì ìléwó orílẹ̀ tí wọ́n ṣe agbárùkù ti ètò yìí ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì tí wọ́n ti lọ bàbá wa Abdul Wahab Ìṣọ̀lá Olatunji ọlọ́run bá wa kẹ́ wọn ìyá wa Àyìnkẹ́ Tókì Olatunji bá wa kẹ́ wọn ìyá wa Rebecca Olatunji bá wa kẹ́ wọn tó fi dórí bàbá wa àáfàá mi dáadáa tí wọ́n ń bá ètò yìí lọ títí tán fi dé bá wọn nínú oṣù tá a wà yìí tí wọ́n ṣe ètò yìí tẹ́lẹ̀ nígbà ayé wọn àfáwà Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ ọ̀tún ìmáàmù Kẹsàn orílẹ̀ tí wọ́n dẹ̀ tún jẹ́ ìmáàmù Ratibi àdúrà mígbà ní mọ́ṣáláṣí ní ọlọ́run dá tí wọ́n tún jẹ́ ọ̀tún ọmọ kéwú fún gbogbo Òkè Ògùn lápapọ̀ nígbà ayé wọn tí wọ́n ṣe gbogbo nǹkan yìí ọlọ́run kó bá wa kẹ́ wọn o lórí bàbá tèmi náà Imran Alhaji bàbá mi Imran Akande Awoko Akínyínká ọlọ́run bá mi kẹ́ wọn gbogbo wọn lápapọ̀ àtàwọn kùtì ẹ̀ náà bismillah kul huwallah. Ìyá mi ń bẹ láyé kárí gbogbo ẹni tó lóbi kan láyé méjèèjì ọlọ́run lórí gbogbo àwọn tí wọ́n ní àdàbí lórí wa tó ń ṣe ń bẹ láyé ọlọ́run kó járe wọn pẹ́ o ọlá ìtóbi lọ́dọ̀ ọlọ́run. Èyí tí mo mú wá òun náà ni alimọ́ọ̀tù ikú gbogbo ohun tẹ́dà ń ṣe pátá láyé oríṣe o orí ẹyọ kan tí ó kárí gbogbo wa yányán òun náà níkú. Ọlọ́run sọ ní Al-Qur'an ó ní kullu nafsin gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan za'iqatul maut iná ni yóò tọ̀kú wò wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah tó bá dijọ́ gbéǹdàl kìyàmọ̀ kálukú ọlọ́run ó pé iṣẹ́ kálukú fún yóò fún lẹ́san rẹ̀ faman suhsiha anin nar ọlọ́run gbogbo ẹni tọ́lọ́run bá ti kó yọ tọ́lọ́run ò ṣe lẹ́ni ná wa udkhila aljannata tá a wá múrò ẹ̀ bẹ́ẹ̀ tá a mú wà àlìjánà ẹni tá a bá ti mú wà àlìjánà faqad faasa tọ́hún ti jèrè láyàtàl kìyàmọ̀ wa mal hayatu dunya ìṣẹ̀mí láyé yóò jẹ́ nǹkan kan o illa mata'ul gurur bí ó ṣe pé ìgbádùn ẹ̀tàn jẹ́ lásán òun ni. Ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin bàbá yìí bí ọmọ ẹyọ kan ọmọ náà jọkùnrin bàbá yìí wá ń sọ fọmọ wípé kó lọ mú yàwó wá ọmọ yìí mú yàwó dé nígbà tó mú yàwó dé bàbá ní ọmọ tó mú wá yìí kò dáa fún rẹ ọmọdé oúnjẹ àgbà ni bàbá gbẹ́sẹ̀ lé yàwó ọmọ balógun ọba náà tún gbẹ́sẹ̀ lé ó dẹni mẹ́ta ọmọ ìwá ní gbogbo yín náà lòun ó fẹ́ pátá àmọ́ òun bọ̀ wá ọmọ yìí ti wá lọ sẹ́yìn ló ti lọ gbẹ́ kòtò kan síbẹ̀ ó ní gbogbo yín òun wà ṣeré òun ẹ sáré je ẹni bá ṣe pò kínní òun náà lòun ó fẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta àtọ́bá o àti bàbá àtọ̀run wá bẹ̀rẹ̀ réje gbogbo ti lọ́ọ́ kó sínú kòtò nu lọ́mọbìnrin bá yọjú bá wọn nínú kòtò ó ní àná dúnìyà èmi tán pè láyé lélẹ́yìí tó túmọ̀ pé ohun tí ó gbẹ̀yìn kó wá òun náà ní kú láti inú kótó nínú bàbá sínú kótó nínú ìyá wa tabako inú kótó á bọ̀ sínú ayé kòtókòtó tabako inú ayé kòtókòtó á wà bọ́ sínú kótó ihun tí ó gbẹ̀yìn kó wa náà nu ọlọ́run dákun jọ̀ọ́ jàre jẹ́ aláṣepẹ́ nú ayé o gbogbo àwọn àfáà mi tí máa ń ṣàdúrà fún ọlọ́run bàbá mi tó ti lọ àṣẹ Ismail ọlọ́run bá kẹ́ wọn àfáà mi Abdulwasi abusori ọlálẹ̀ ọlọ́run bá mi ṣàlékún dáadáa wọn bàbá mi àṣẹ Abbas ní àgbàdo ọlọ́run bá ṣàlékún dáadáa wọn bàbá mi àgbà Sheikh Yunus Jami Atẹ́rẹ́ mufti di àgbà alimọ̀sọ̀ ọlọ́run bá ṣàlékún dáadáa wọn o wọ́n láwọn bí àbùkátà wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Abdul Hakim Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola ọ̀bàlà kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.